so wọ́n fẹ́ dé ààfin ọba ní táìmù kan yẹ kẹ́rù bà ẹ́ ọba fẹ́ sọ̀rọ̀ ní togun ní ọ̀nà náà pè ní alálẹ̀ ọba náà pè lálálẹ̀ ní tìbọn ní ti everything already òun ló mọ ọdẹ tó kọjú tó kàtó. wọ́n ti ń kidnap ọba yìí. ẹ sà ti ń kidnap. nígbà tí wọ́n ti gbowó lẹ̀ lọ́wọ́ Fúlàní pé kó máa fi ẹran jẹ oko ń bẹ̀ yẹn tí wọ́n ṣẹ̀ tó wá ká ọba mọ́ nǹkan dọ̀tí so kidnapper láti gbé gbogbo passage Bible ló wù mí máa kà mí máa orí kan tó ṣe ń bẹ̀ mi ò lè ṣe wọn lẹ́nìkan bá ọmọ ẹ̀sùn ẹnìkan ṣé mo lè ṣerú yẹn kò tó wà ní Bíbélì yìí. bàbá kí ló dùn mọ́ yín ló tẹ̀ fi jẹ́sẹ̀ lẹ̀. mi ò gbádùn náà but bí mo ṣe kúrò wọ́n bí mi sí Kérúbù. èmi tí mo wà wájú ẹ̀ yìí mi ò ń ṣèyàn tó gbádùn o because na so you see am torí mi ò mọ́nú ara mi what I will do by 3 o'clock mo lè sáwọlé lọ kí lọ palẹ̀ kùdé kí n máa sùn. Alore TV. kò sówó mọ́lẹ̀ abẹ́ mi ní. hardship everywhere. hardship. lẹ́yìn COVID àwọn ẹni bí ti take over ayé àwọn tó ń rúlu gbogbo ayé ò tó 50 don't determine how it will go. You get the point? So that's the reason why na so we see am. na so we see am. ọmú tó wà níwájú obìnrin yẹn ń sìn ojoojúmọ́ ló ń pẹlẹbẹ sí ó gbé pílò lé kò gbé pílò lé o na so we see am. nǹkan tọkùnrin fi sábẹ́ tó di awọ tó ń wọlé lọ yìí sì kò gbúdọ̀ gbé pọ́ọ̀tù ńlẹ̀ tó bá bẹ̀rẹ̀ ìjà ló á ta na so we see am. We can't adjust it. ọjọ́ ta fẹ́ kú yìí náà na so we see am o. There's nothing we can do to her to eat. yóò padà wá sáyé náà. àìsàn kò that's how we see am. èèyàn ló pè é pé kí o wá ṣiṣẹ́ èyí tó tún pè é wá náà ló tún gbógun tiẹ̀ ẹni tó bá ẹra lẹ̀ ní Kòròdú ló tún kó lè wá jà ẹ́ that's how we see am. èmi tí mo wà wájú ẹ̀ yìí mi ò ń ṣèyàn tó gbádùn o because na so you see am torí mi ò mọ́nú ara mi what I will do by 3 o'clock mo lè sáwọlé lọ kí lọ palẹ̀ kùdé kí n máa sùn àwọn tó jòkó lẹ́mi ràn wọ́n ṣẹ́ èmi kọ́ mi ò mọ̀ nípa problem wọn. Allah akbar. tí dókítà bá ti ṣe ward round láàárọ̀ eléyìí tó kù ti nurse ò bá kú láago 3 ọ̀sán aago 3 òru kò kan dókítà ó ti gbowó tiẹ̀ wọ́n dẹ̀ kó oògùn fún ẹ tó lò òlódò bá dẹ̀ lò kò tẹ̀lé jókòó. ìwọ ló mọ̀. so na so we see am. ìgbà míì tí n bá sí mi ò wá rò pé bí èèyàn ni mí mo lè fẹ́ jẹun lọ́wọ́ Olúwa ní stop èmi àní stop pick up your pen and start writing so má dẹ̀bẹ̀ sí kọ́ sílẹ̀. so n bá kọ́ tó máa ní ìwàásù tó máa wà lọ́la ni ó tí ì gbọ́n kankan ó di Sunday ká tó finish ẹ̀ na so we see am. èmi ni mo ṣe ìwàásù tọ́lọ́run fi ràn mí lọ́jọ́ yìí pé a lè bọ́nú ẹ̀ pẹ̀lú gbogbo tí mo sọ yìí sí báwo la ṣe fẹ́ bọ́nú ẹ̀ ó ní baálẹ̀ talẹ̀ ìyàwó ẹ̀ tagbó ọmọ ẹ̀ ń tò gógóró ẹ̀dẹ̀lẹ̀ ẹ̀fẹ́ wàhálà lábúlé ẹ̀fẹ́ sùrùtù ti ń gbélé yín. ṣé ti yẹ so na so we see am nǹkan tó bí na so we see am is very simple. ṣe rí ó ṣojú mi lẹ́kọ̀ọ́ gbà mí lórí wàhálà èèyàn lè ṣoṣù 3 lẹ́wọ̀n wọn ò tí press ẹ fún ní charge o wọn náà kàn máa tọ́jú ẹ fún ó ṣojú ẹ. witness. no o ní problem ọmọ máa gbóúnjẹ ìjọba fún ẹ ṣùgbọ́n táwọn bá dẹ̀ ti rẹ́ni tá à ń wá wá sí wà ń bẹ̀ ìyẹn ni ó ṣojú mi lẹ́kọ̀ọ́. kọ́lọ̀ ń ṣọ́ wa ń bẹ̀. ẹ̀yin náà ìwọ ló máa ṣọ́ra ẹ̀ afọ́jú tó lóun fẹ́ lọ fa wàhálà lóṣòdì tó bá ti gba ẹgbàá lọ́wọ́ ẹ̀ kí ló dùkù. dẹ̀nà ó yẹ kí n fi yí ẹ wípé oníwárápá tó lóun fẹ́ lọ currently masters ló fẹ́ lọ gbà ó ti ṣubú fúnra ẹ̀ tẹ́lẹ̀. ó tún wá fẹ́ lọ ṣe àṣubúlébú. kó lè gba certificate. àṣubúlébú. ẹ sà má wọrí ṣe rí nǹkan tẹ̀mí try láti sọ fún ẹ
Acts of the Apostle 19, verse 15 to 20. Only John we know. Paul we know. Then who are you? Then when you look at the book of Acts of the Apostle 23, verse 13, only we will not go to bed, we will not sleep until we kill Paul. Oh, yes. That's what we say. That's so we see am. Yes, sir. Ojú wa ní àgbàdo ti 100 naira. Ojú wa làgbàdo ti 100 naira. Tó lọ sí 500. That's how we see am. Oh, lè ra aṣọ márùn-ún wálé mọ́sí lọ́wọ́ Amẹ́ríkà, lọ́wọ́ Tesco ní London, lọ́wọ́ Walmart ní Amẹ́ríkà. Wọ́n gbé trolley wọlé mọ́. They don't go in there with trolley. They pick something on the nǹkan tó need immediately. Kò sówó mọ́lẹ̀ àbẹ́ mi ní. Hardship everywhere. Hardship. Lẹ́yìn COVID, àwọn ẹni bí ti take over ayé. Àwọn tó ń rúlù gbogbo ayé ò tó 50. Don't determine how it will go. You get the point? So that's the reason why na so we see am. That's so we see am. Ọmú tó wà níwájú obìnrin yẹn ń sìn. Ojoojúmọ́ ló ń pẹlẹbẹ sí, ó gbé pílò lé kò gbé pílò lé o. Na so we see am. Nǹkan tọkùnrin fi sábẹ́ tó ń pè lẹ́pọ̀n tó di awọ tó ń wọlé lọ yìí sì kò gbúdọ̀ gbé pọ́ọ̀tù ńlẹ̀ tó bá bẹ̀rẹ̀ ìjà ló á ta. Na so we see am. We can't adjust it. Ọjọ́ ta fẹ́ kú yìí náà. Na so we see am o. There's nothing we can do to her to eat. Yóò padà wá sáyé náà. Isaac, that's how we see am. Èèyàn ló pè ẹ́ pé kí o wá ṣiṣẹ́. Èyí tó tún pè ẹ́ wá náà ló tún gbógun tiẹ̀. Ẹni tó bá ẹ ra lẹ̀ ní Kòròdú ló tún kó lè wá jà ẹ́. That's how we see am. Èmi tí mo wà wájú ẹ̀ yìí, mi ò ń ṣe èèyàn tó gbádùn o. Because na so you see am. Torí mi ò mọ́nú ara mi. Mi ò mọ́nú ara mi. What I will do by 3 o'clock? Mo lè sáwọlé lọ kí lọ palẹ̀ ìpínlẹ̀ kí n máa sùn. Àwọn tó ń jòkó lẹ́mi ò rán wọn ṣẹ́. Èmi kọ́ mi ò mọ̀ nípa problem wọn. Allah akbar. Tí dókítà bá ti ṣe ward round láàárọ̀, eléyìí tó kúkú ti nurse. Ò bá kú láago 3 ọ̀sán, aago 3 òru, kò kan dókítà. Ó ti gbowó tiẹ̀. Wọ́n dẹ̀ kó oògùn fún ẹ tó lò, òlódò bá dẹ̀ lò. Kò tẹ̀lé tó. Ìwọ ló mọ̀. So na so we see am. Kì í ṣe gbogbo passage Bible ló wù mí. Máa kà mí máa kàn. Orí kan tó ṣe ń bẹ̀ mi ò lè ṣe. Wọ́n lẹ́nìkan bá ọmọ ẹ̀sùn. Ẹnìkan ṣé mo lè ṣerú yẹn? Òtó wà nínú Bíbélì yìí. Bàbá kí ló dùn mọ́ yín inú tẹ́ fi jẹ́sẹ̀ lẹ̀? Mi ò gbádùn náà, but bí mo ṣe kúrò wọ́n bí mi sí Kérúbù. Lẹ́yìn Kérúbù, mo lọ sí Anglican. Lẹ́yìn Anglican, mo lọ sí Catholic. Lẹ́yìn Catholic, mo lọ sí ECWA. Mo tún lọ sí Deeper Life. So lẹ́yìn Deeper Life, mo tún padà mo wà ń Sẹ̀lẹ̀ from Sẹ̀lẹ̀. Mo tún lọ sí Gospel Faith Mission Àwálá nìyẹn. Then ilé wa kẹ̀lé wọ́n ṣe CAC. Babalọ́lá wálé wa rí tó jòkó sí pàlọ́ wa rí ní Ìgòdàn. So gbogbo wọn yẹn. Mo rò pé ẹ ṣe Zion náà rí. Ibẹ̀ náà bí mi sí. Má tún mú Solomon bá mi lé ní òjò. Ìkọ́ tẹ́mi try láti sọ. Ọmọ yín dára ni ó gbádùn yìí. Olóòtú ń lo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ. So when you look at the whole thing, sir, gẹ́gẹ́ bí question tó sọ, the Lord said, go and help them to clean that church. Ni mo fi dé Sẹ̀lẹ̀. Mo ti kúrò náà tẹ́lẹ̀ o. Mo dá Trinity Saint Church of Christ sílẹ̀. Torí ìgbà tá a gbọ́ ọmọ ṣọ̀fà bá fún yàn lóyún. Ọlọ́run fẹ́ ṣe bí bàbá òun. Eléyìí ṣe pàyàwó. Eléyìí ṣe pààyàn. Eléyìí ṣe báyọ̀ sùn lẹ́yìn pẹpẹ. We cannot be talking about all this all the time. And I just move out. Then after 1.5 years, the Lord said, èmi kọ́ ni mo ní kó kúrò ńbẹ̀ yẹn o. Ó má padà síbẹ̀ o. So àwọn bàbá, àwọn ọ̀gá mi, bàbá Johnson Bámẹ́kẹ́, Ọmọlolú, àwọn Aníṣẹ́rẹ́, wọ́n ṣàpọ̀ bẹ́ẹ̀ àwọn bàbá Professor Deyemi, all of them. So pé boy he good. It's a material in future. Ọ̀dọ́ máa ń rówó ẹ̀ náà gbà mí pàápàá materials mi. Àbí kò gbé materials ẹ̀ pamọ́ kò gbé torí mọ́tò ní kò máa gbé kẹ̀kẹ́ ẹ̀ lọ́dẹ̀dẹ̀ testimony. Torí without money there is no hope. So títí.
and I'm there. Mo ṣe 10 years láàrin Mọ̀ṣọ́, mo lọ sí Kókó Gbàlà, mo lọ sọ́dọ̀ Bàbá Sánú, mo ṣe gbogbo everything, but I'm here today. So this place has been in existence for 30 years, right? it's going to be 30 by October 7. 30 years. Yes, sir. So when is that? Ṣé tọ́lọ́kọ́bọ̀ ọjọ́ náà lélẹ̀ àbí? No, ìjọ náà tọ́rọ kọ́bọ̀ sí mi o. Àná kò sí tọ́rọ kọ́bọ̀ mọ́ náà, kò sí tọ́rọ sí mọ́ náà, báwo ló ṣe máa fi tọ́rọ kọ́bọ̀? Ó yẹ Yorùbá wo ni? Bóyá náírà. Ok, náírà ló máa pè wọ́n ní tọ́rọ Ìyá bá kọ́bọ̀. mú tẹ́ bọ́ mú 20 wálé ọmú 10 naira. Náà àti ẹ̀gbẹ́ owó àrà kan tí wọ́n. Nǹkan tó ti wà lọ́kàn mi, lọ́lọ́run kó àwọn èèyàn kan láti ta tó kó wọn mọ́ mi. Tabaníkà wọlé yóò tó mílíọ̀nù wílò wáyé. Ọlọ́run ló lè mọ̀ ẹ́ kí ló kọ́ padà ọ̀gbọ́n mo fẹ́ gbowó padà. Mi ò sí ìjọba. Ìṣẹ́ tó lè bú mi. Síbẹ̀ ń kọ́ kalẹ̀ pé sìmẹ́ǹtì. No. 300 bags. O lè fọ́lọ́run ní ìkan kó tó máa. Ìyẹn ló dàbẹ̀ tó ní problem ní time COVID. Tó wà lọ́sípítù tó ń lo oxygen. Ó lo oxygen for 3 days. Wọ́n fún ní bíìlì 80,000. Wọ́n ní what? So atẹ́gùn tó ń ti ń fà símú láti 70 years lọ́fẹ̀ẹ́. So odidi ọjọ́ méje lòún jẹ 80,000. Ó ní láti ní lọ lóun pé títóbi fọ́lọ́run. Ilé tó wà ní Ẹ̀gàn ó lóun ta ọ́fíìsì oxygen fún Lautech. Then tó bá wọnú Bíbélì, ọba gba ilẹ̀ Nábótì. Ọba ní o, ó ní wọ́n gbọ́dọ̀ write a letter against him. Bọ́ba gidi ṣe wà lọ́ba burúkú wà Láti ìgbà tó ti dáyé. Ọba tó ń bá ṣẹ́wó sùn wà. Genesis 38 from verse 15. Ọba yẹn bá ṣẹ́wó sùn. Ẹni tó dẹ̀ pè láṣẹ́wó ìyàwó ọmọ yìí ni. Then nígbà tó ń fẹ́ fi jìbìtì jọba 1 Samuel 16 from verse 1 to 10. Ó ní tó bá jẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀ rèé o Jésè ọba ò sínú wọn. wọ́n fẹ́ fi jìbìtì jọba. Ó ní ọba ò sínú wọn. Ó ní dárúkọ eléyìí ó ní kan wà lórí oko. Ó ní òkè. Dáfídì ó ní àní jòkó tí ló máa fi dé. So wòlíì ló máa ń yan ọba. Wọ́n ṣe fá. No, Psalm 105, 12, 13, 14, 15. Only due to the fact that they are few in numbers, he warned the king strictly about them. Do my prophet no harms. And give them the normal respect. Then when you look at what he said in the book of 2 Samuel 11, 12, 13, and 18, he said in that 2 Samuel 12, Nathaniel was telling the king, ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ nínú ààfin yìí o, bí irú ti Ògúnwùsì àti orúkọ tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Ẹnìkan ti gbàyàwó níyàwó síbí yìí o. Ó ti báyàwó ọ̀rẹ́ àṣọ gbogbo àwọn obìnrin tó ní kó mọ́ra wọn. Kò tó lè tó ti fàájì bẹ́ẹ̀ àtú Lámídì tó kú. Ṣèbí inú ẹ̀ náà ni àwọn bọ́ọ̀yì ọba bọ́kúta ẹ̀ mú dání tó bẹ̀rẹ̀ sí gbomọ́lẹ̀ tó rí gímà tó di wàhálà. Ọ̀nà àmọ́ ìyàwó Aláàfin tí pọ́tébù rẹ̀ tó gbogbo mọ́lẹ̀ títí tí nǹkan dáńsì ń tà. Títí àwọn ọmọ yẹn ò tí ẹ̀ bẹ̀rù ikú. Òrùlé wọ́n jọ wà ń bẹ̀ náà ní àwọn orí ìwé. So wọ́n fẹ́ dé ààfin ọba ní táìmù kan yẹ kẹ́rù bà ẹ́. Ọba fẹ́ sọ̀rọ̀ ní togun ní ọ̀nà náà pè ní alálẹ̀. Ọba náà pè lálálẹ̀. Ní tìbọn ní ti everything already. Òun ló mọ ọdẹ tó kọjú tó kàtó. Wọ́n ti ń kidnap ọba yìí. Ẹ sà. Ti ń kidnap. Nígbà tí wọ́n ti gbowó lẹ̀ lọ́wọ́ Fúlàní pé kó máa fi ẹran jẹ oko ń bẹ̀ yẹn tí wọ́n ṣẹ̀ tó wá ká ọba mọ́ nǹkan dọ̀tí so kidnapper láti gbé àwọn tó gbé wọn ò jẹ́ bíi lọ́wọ́ lẹ̀ dáadáa nìkan tó ṣẹlẹ̀ ó dàbí ọmọ ọ̀dọ́ ẹ tó pè pé come I'm having a visa from America ó ní yẹ okay ọ̀gá ìjọba ẹ̀ ṣe pariwo mọ́ mi ó ti pọ̀ ju o torí pé wọn ṣàṣe láti jẹ́ time ọmọ rẹ pé madam máa mọ̀ o mi ò tẹ̀ mú bàlá mi ṣe ní ìṣòro wẹ́rẹ́ àwọn ti change ó dà pé òun ti wà ní family way kọ́ everybody way ni because o ti kó bára ẹ. O ti lọ jẹ nǹkan tí ẹ kò jẹ. Ó ganu sí Ọlọ́run dẹ̀ ti mú ẹ o ti fọmọ ní second wife ni ẹ eléyà máa fọ ilé tí ṣeré ìgbà tó bá yà o. Ọ̀sán ní ọ̀rọ̀ yín náà ni ẹ sọ pé ẹni wòlíì ni ó yan ọba. Yes sir. Lọ́dọ̀ àwọn nílẹ̀ tí wọ́n bí àwa ń lo fá àbí. Nígbà Ìfá àwọn olóṣèlú tí wọ́n àwọn náà. Tẹ́ bá wọ ọba tí wọ́n jẹ lẹ́nu of recent yìí orí ilẹ̀ bíi ni mo ti sọ fún
ọba Iléṣà tó ń jẹ kí lórúkọ ọba Iléṣà tó ń jẹ Astrop Astrop, yeah. ibí yìí ló ti gbọ́ pé ó máa jọba. He was here. Ibí yìí ló ti lórí ilẹ̀ bí pé kò sí bó ṣe lè ṣe o ó máa jọba Iléṣà tí wọn ló jẹ kọjá yẹn tó bá dọ̀dọ̀ ẹ̀ náà tó bá bèrè máa sọ fún ẹ kò sí lọ́kàbọ̀ oníyàn mí pé kí n lọ ganu sí kí n lọ jòkó kí n máa para káàkiri bẹ́ẹ̀ bí tàwọn Gani Adams tó ń tẹ̀lé Ọọ̀ni Aláàfin títí tí Aláàfin ṣàgbé ìmọ̀ lé wọn lọ́wọ́ tó ń mú sáfídíkèétì lé wọn lọ́wọ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò tàbí Ọlá kò kọ́ lọ́gbọ́n tẹ́rì sí. Àwọn olóṣèlú tí wọ́n ń dá sí báyìí tán àwọn náà. Wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ ìkóṣòṣèlú mọ̀ náà àwọn olóṣèlú náà dà sí kánsẹ́lọ̀ tó ní kọrúkọ ẹ̀ lẹ̀ tipẹ́ yìí torí pé wọ́n bá mi gbé báàgì lọ sí airport all the time wọ́n ti forúkọ ẹ̀ sí kánsẹ́lọ̀ ẹni kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀ then àwọn chairman tó ń ṣẹ̀jẹ̀ love just na wọ́n fi báàrò kọ gbogbo wọn lẹ̀ káàkiri ni so kí ló rò pé wọ́n fẹ́ ṣe godfatherism mi ò lè tán bẹ́ẹ̀ wọ́n kàn tiẹ̀ lọ́pọ̀lọ́ nǹkan náà fẹ́ ṣe mo lè rí nǹkan kan ṣe wọ́n ti gbowó lọ́wọ́ náà ó chairman Ìfàkọ̀jà yẹn gbogbo ní time náà tó fẹ́ padà second time tipátipá ni do or die ṣe yẹ kó rí bẹ́ẹ̀. Do you remember the 3 containers? Tá a fi bẹ̀rẹ̀ The 3 containers. Tinú, Táyé àti Sàárè. Bí mo ń bọ̀ láti Amẹ́ríkà tó níbi yóò sí mo máa wá pàwẹ̀ lọ́lé ni o. Ilé bo. Mo lọ sáyé nìyẹn, ilé koko. Wọ́n ní sinmi síbi yìí o. Inú bí. Láyé nínú oko yìí. Ìfọ̀ ẹni tó ń ṣe fídíò tó bá ṣe wà láyé wọn á gbé mi, wọ́n á wù mí. Àbí kí wọ́n á ní. Kò ní gbà. Àmàdà wà, àdá ló máa mú wá kò ní wọ́n ti dára. So then láti wá ní wọ́n fẹ́ lọ sí mísìmì kan nínú igbó agéjú igbó òrò kan bí kan. Kí la ṣe débẹ̀? Àwọn olóbi mi ni. Chọ́ọ̀chì ò kí ń bíyàn o. Èèyàn lọ́jọ́ ìchọ́ọ̀chì ọ̀dẹ̀ máa kúrò mẹ́rin. Ó dàbí Agége market. Kan lẹ́nìkan ọmọ ọjà Agége. Ó tẹ̀ jẹ́ Agége market náà bí sí orúkọ wọn máa fún lórúkọ lọ́jọ́ mẹ́jọ.